Ojo Onelakwe of Lakwe Iwereke. Kabisi I present a lady fully in recognition of your time-to-time support to Ajia Boripe's life. She said a lot about you, sir, that you have been a strong pillar behind our success. And as we can see today, you are here with us with your own power. You don't send person to come here on your behalf. You show the world that Boripe is your daughter. Our prayer to Allah subhanahu wa ta'ala to continue paving ways for you higher. Amen. Grant you long life, sir. Amen. Àtẹ̀yìn àti ìlú Ọlọ́run má jẹ́ kẹ́ kọ̀tá ara yín. Amen. Ìlú lè bínú kọ ọba, ìlú ò lè bínú kọ yín. Ọba lè bínú kọ ìlú, ẹ̀ ní bínú fi ìlú lẹ̀. Amen. Báyé ṣe tó ìkọlọ́ máa fẹ́ di ayé mọ́yàn, ìlú bínú kò láyé lọ́kàn. Amen. Ọba kábíyèsí ẹ̀ ní bínú para yín. Amen. And eléyìí in a malpitance way to appreciate your support, sir. And beseech Allah's mercy upon you, your life, your kingdom, your household, and everything that has to do with you. May you forever be in Allah's mercy. Amen. Many more beautiful adventures to come, sir. Amen. Ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí yóò kó fún wa. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí. Kábíyèsí. Ẹ jẹ́ àlùmí ẹlẹ́ẹ̀kan sí. Kábíyèsí. Ẹ jẹ́ àlùmí ẹlẹ́ẹ̀kan sí. Kábíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n máa ń fẹ́ gbọ́ òní wípé bàbá ṣerú bàbá yìí fúnra bàbá kábíyèsí àti bàbá kábíyèsí tí wọ́n wọlé náà àti bàbá káàbọ̀ lábẹ́ pé àwọn fún ọba ní ìwúrí olùlọ́ba ní ìtún wọlé ó jẹ́ pé wàá pé ọlọ́run bá ṣe ẹ̀yìn bàbá ọlọ́run fi yín lẹ̀ gbogbo ayé bàbá wọn yìí ni wọ́n ní pẹ́ wọ́n bà pẹ́ yìí ni wọ́n ní pẹ́ ara tẹ̀mí àti gbogbo nǹkan ayé wa máa retí gẹ́gẹ́ bí bàbá ti sọ fáwọn òkè ń ṣàdéhùn ayé mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀ ń tọ́jú Bórípẹ́ ṣùgbọ́n lónìí àwọn kan wà níbi tó jẹ́ pé wọn àwa wọn bó ti dùn ibi ó kù sí wọn fẹ́ wò bàbá mi kábíyèsí láyé lè mọ̀ nípa ẹ̀yìn lẹ́ni Bórípẹ́ lóòótọ́ Bórípẹ́ ló sì ní ẹ̀yìn bàbá wa fi nǹkan kan dá Bórípẹ́ lọ́lá fún ọlá tẹ̀ sí ìyá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọba tí kún sí òkú kúrò níbi àmù ọlọ́run ò ní jí ó bẹ̀ àmín ọlá bàbá mi wò lánàá mo fi di àjàgbó bá lò àmín ọlá yóò máa tẹ̀síwájú sà kábíyèsí bàbá. Jadi ada baik ni. Masya Allah. Bawa bapa ni kita suami go. Awak ti jadi orang tahu kita ada apa ni. Awak ti bolong usah kau ni sisa. Apa ini? Ìlú àdúrà sí bàbá kò ní tán bẹ́ẹ̀ ọlá Quran lọ́dọọdọ ọlá aláhàwùdà wàlá quwwata illa billahi al-aliyyil azim. Kábíyèsí bàbá. Now lábẹ́ wípé à ń pírẹsẹ̀ntì àwọ̀dù àwọn bàbá orí adé afá tó ń dúró tì mí ẹ̀dá afá tó ń dúró tì mí dà kí lorúkọ afá yìí Ayọ̀túndé.